Ọlọ́run jẹ́ káwọn ènìyàn gbọ́ bá ṣe pariwo títí nígbà tí gbogbo náà ní pẹ̀lú àwọn ẹ̀sìn gan ni bọ́dà ní àsìkò yìí. ó ní demand is something set ní never gà nígbà tí gbogbo àwọn bá tọ́ lọ sí ní pẹ̀lú Babangida ibẹ̀ ni ìyàwó báyìí sọ pé òun ò láyé òun ò ní kó ní balẹ̀ fún ọba kan mọ́. kéré àwọn Yorùbá á jẹ́ pé nǹkan tá a bá ń dín lọ́ba ìlànà á fẹ́ fún anybody. nǹkan tá a bá ń jẹ lọ́ba ìlànà. Public. Mo mọ̀ pé ẹ̀yìn tì gbogbo àwọn tó wà báyìí fake ni wọ́n. Ṣé pé Dàpọ̀ Abíọ́dún fake, Adeleke fake? Àbí ìbé ok èmi kàn ń dárúkọ wọn ni fáwọn tó mọ̀ wọ́n.